màmá Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho ṣá ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu nígbà tí a lọ sí ibi ilé ìtẹ́ òkú ibi tí a ti gbé màmá sí fún ọjọ́ díẹ̀ ìyẹn nílùú Ṣakí. Bí a ṣe lọ gbé màmá òun lẹ̀ ń wò lórí ìwòran yìí rí. A gbé màmá láti ìlú Ṣakí tí màmá sì ń lọ sí ìlú Ìgbòho láti lọ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn. Ẹ bá wa like channel wa, ẹ subscribe sí, ẹ share, ẹ comment, ẹ jẹ́ kó lọ fà. Bí a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò rèé tí à ń lọ sí ìlú Ṣakí. Ìlú Ṣakí, láti ìlú Ṣakí lọ sí ìlú Ìgbòho fún ayẹyẹ ìkẹyìn fún màmá Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Ìlú Ìgbòho la ó ti lọ ṣe lying in state fún màmá. Ọ̀nà ìlú Ìgbòho ọ̀run la wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí à ń lọ láti gbé màmá lọ fún ẹ̀yẹ ìkẹyìn. Ẹ lè rí lórí ìwòran yín bí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ bó ṣe tẹ̀lé màmá tí wọ́n sì ṣíwájú pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró wámúwámú ti aládàáni àti ti ìjọba tí wọn ò gbẹ̀yìn níbi ayẹyẹ ètò ìsìnkú màmá tí gbogbo ènìyàn sì ń kí màmá káàbọ̀. Àwọn oníròyìn náà ò gbẹ̀yìn, gbogbo wọn náà dúró wámúwámú láti máa kí màmá Ìgbòho káàbọ̀ sílé. Ẹ bá wa subscribe sí channel wa, ẹ share, ẹ jẹ́ kó lọ fà. Tí olóyè Adéyẹmọ Sunday Ìgbòho náà sì ń dúró láti máa retí màmá rẹ̀ pé màmá káàbọ̀ sílé lẹ́ẹ̀kan sí. Chief olóyè Adéyẹmọ Ìgbòho àti àwọn ẹmẹ̀wà rẹ̀ pẹ̀lú àwọn aṣojú ìjọba ni wọ́n wà níbẹ̀. Ẹ subscribe sí channel wa, ẹ like, ẹ share ká lè bá máa fún yín ní bó ṣe ń lọ. Ẹ wo ìlú Ìgbòho ńlá wà báyìí tí àwọn ènìyàn sì dúró wámúwámú láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti kí màmá káàbọ̀ sílé. Màmá ẹni rè súnre o, màmá Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ bá wa like channel wa, ẹ subscribe sórí ẹ̀, ẹ share, ẹ comment, ẹ jẹ́ kó lọ fà ká lè bá máa fún yín ní bó ṣe ń lọ láti ìlú Ìgbòho.